ẹ bá mi dúpẹ́ gidigidi lọ́wọ́ Mercy Aigbe àtọkọ ẹ̀ o. Adeniyi Johnson ló sọ bẹ́ẹ̀. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré tíátà méjèèjì yìí ni ọ̀rọ̀ náà ṣì ń yà lẹ́nu nítorí pé inú òkùnkùn ni wọ́n wà. ọ̀pọ̀ ló sì méfò tí wọ́n hára gàgà láti mọ pàtó ohun tí àwọn fẹ́ máa dúpẹ́ olóore lé lórí. ó ṣetán ọpẹ́ olóore àdúùdú tán ni bí Yorùbá ṣe máa ń wí. Adeniyi Johnson ìlúmọ̀ọ́ká òṣèré tíátà tó jẹ́ ọkọ òṣèrébìnrin nì Ṣèyí Ẹdùn ló gba orí ìkànnì Instagram rẹ̀ lọ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2024 yìí ló bá gbé ọ̀rọ̀ kan síbẹ̀ bóun alára ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbajúmọ̀ òṣèrébìnrin tó rẹwà bí egbin nì Mercy Aigbe bẹ́ẹ̀ ló tún dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ Alhaji Kazeem Adeoti fún oore pàtàkì kan tó ní wọ́n ṣe òun lọ́jọ́ náà. bẹ́ẹ̀ ló pàrọwà fáwọn olólùfẹ́ rẹ̀ ó ní ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún nǹkan tẹ́ ẹ ṣe fún mi lónìí sáà àti mà mo dúpẹ́ o. ẹ̀yin ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí mi ẹ bá mi ṣàdúrà fún Mercy Aigbe kẹ́ ẹ sì dúpẹ́ lọ́wọ́ wọn o. ló bá gbé àmì ìfẹ́ méjì sábẹ́ ọ̀rọ̀ náà. ọ̀pọ̀ àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ wọn ni wọ́n dáhùn sí ọ̀rọ̀ Adeniyi yìí tí wọ́n gbóṣùbà fún Mercy Aigbe àti ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi àmì ìfẹ́ hàn sí Adeniyi. tẹ́ ò bá gbàgbé Adeniyi dúpẹ́ gidigidi lọ́wọ́ Mercy Aigbe lọ́dún tó kọjá nígbà tí ìyàwó rẹ̀ bí ìbejì làǹtìlanti tí wọ́n sì fi ọ̀pọ̀ ẹ̀bùn olówó iyebíye ta wọ́n lọ́rẹ. bàbá Ẹdúnjọbí yìí ṣàlàyé pé ọpẹ́lọpẹ́ Mercy Aigbe láyé òun ló fojú òun mọ̀nà iṣẹ́ tíátà òun ló sì fa òun lọ́wọ́ gòkè nídìí iṣẹ́ náà. ṣé bù fún mi bù fún ọ lọ̀pọ̀lọ́ ń ké lódò. Mercy náà kọ ọ̀rọ̀ ìmọrírì kan sí Adeniyi Johnson lẹ́nu àìpẹ́ yìí níbi tó ti ṣàpèjúwe bàbá àbejì yìí bí ẹ̀dá tó ṣe é fọkàn tẹ̀ tó ṣe é gbára lé àti pé